Start your journey into film and television today at Rare Edge Film and Arts Academy. With hands-on training from industry professionals, you can learn digital media design, 3D animation and VFX, film masterclass, entrepreneurship, integrated filmmaking, digital video production, film business, and acting for film. We offer 3-month certificate, 6 months diploma certificate, and 1-year diploma. Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081-066-85100. Rare Edge Film and Art Academy. Explore your talent, fulfill your dreams. Kosoko loko, Kosoko loko, Kosoko loko. Àìsílé olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu. Koríko ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣehùn dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Solo kodoko, solo koloko. So back to my question, how are you coping as a single father? Well, normal life. I have a sweet daughter. How old is she? 17. But I feel I'm not doing enough. I feel like an old fool. I'm not. Each time Timba gbìyànjú láti bá ọmọ yìí sọ̀rọ̀, irrelevancies ló máa ń fún mi each time. And I feel that she is hiding something from me. Ó dàbí ẹni pé nǹkan tó bá fẹ́ kí n mọ̀, òun ni mo máa ń mọ̀. Èyí tí ò bá fẹ́ kí n mọ̀ ló máa gbé síwájú mi. Ó ti sú mi. I've tried all I could. I understand. I can relate. No, you can't relate. You can't understand. Your child is over 30. No, I'm not talking about Junior. I'm talking about Jason, my grandson. Oh. Yes. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìlèmí náà rí wípé ó dàbí pé àwọn ọmọ yẹn wọ́n máa hide 1 or 2 things tàbí kó máa ṣọ́ nǹkan ṣe tàbí kó máa ṣọ́ra ṣe. You know, but I'm going to get to the bottom of that. You know, mi ò ní sinmi lórí ẹ̀. Well, I agree you are the therapist here. But you mind if we share some experiences? Well, oríṣiríṣi. Borokini. Kí ló ń sọ náà? Òde tó mọ̀ wò. Ẹjọ́ mi ò kí ń ṣe wẹ́rẹ́. Ṣé wọ́n ń ṣe yìí? Ó máa pẹ́ mi o. Ṣé mo ní ká fún lábẹ́rẹ́? Ẹ kò máa fún patient ní abẹ́rẹ́. Ṣé ẹ mọ̀ pé drug abuse ni ẹ? Kí lè wọ̀rọ̀ ayé fún sí? Ṣé anybody prescribe anything for patients kẹ́tọ́ máa kọ́ abẹ́rẹ́ kiri? Jẹ́ kó láyé jáde fún kòmí. Doctor, what's wrong with these people? Doctor,
Just take it easy. Just take it easy. It's alright. It's alright. Ẹ jẹ́ gbé mi kúrò mi by sir. See, Olade. Go easy, baby. Àwọn people yìí máa pa mí tẹ́ bá gbé mi kúrò, doctor. No, wọ́n ní pa. They will kill me. Recently, kan náà àwọn doctors wọ́n wọnú yàrá wọ́n fẹ́ fún mi lábẹ́rẹ́ kí n lè sùn. We won't follow process No, now. that's not it. Wọ́n fẹ́ fún mi lábẹ́rẹ́ so that tí bá sùn wọ́n máa lè bá mi lájọṣepọ̀. Are you joking? But when strict policies in be now, anybody will call it break law benye. No, it doesn't work. It's not working. Just take it easy. Doctor, ẹ jọ̀ọ́, Sherry, tẹ́ bá gbé mi kúrò níbí by any opportunity tí mo bá rí, I'm going to make use of it. Please, doctor. To bá break out kúrò níbí, tó bá mú ẹ. Principal, my son is not an addict. Yeah. No, I want you to look at it very well. Ẹ lójú ẹ̀ tó wà dilated. That's one evidence. Number two, who are very hyperactive. Yes, very, very hyperactive. He's a child. And apart from that, ọkùnrin ni. Mo bóyá egungun ọmọ ọkùnrin ṣe máa ń le ni. So wàhálà wo ló wà nínú yí pé kégungun ẹ le tàbí kó ní energy, kó mọ́ wà energetic jà àwọn ẹgbẹ́ ẹ lọ. What is there a problem in that one? Torí kò yé mi o. Madam, ṣé rí ọmọ ìgẹ́ ní egungun tó kàn? Ó lè wo school. Yeah! Ó lè wo school. I'm not trying to shoot him down. But I think he needs more attention. Ó need more attention. Ẹ mọ ohun tó ṣẹlẹ̀, kò ń ṣòun làkọ́bí mi. Mo èmi náà ti bímọ tó dàgbà. They are workers and they are doing well for themselves. Yeah, but that's not the point. The point is that I think Olayiwola need special attention. You know what? I'm a certified clinical psychotherapist. Okay? Tọ́mọ ìbá ní any disorder rárá. No. Èmi ni màá kọ́kọ́ rí. Ó ní attention deficit hyperactivity disorder. Oh, really? Yeah. For your information, sir, I am a certified clinical psychotherapist. Okay? Tí ọmọ ìbá ní any disorder at all, ní kíákíá èmi ni màá kọ́kọ́ rí. Kò ń ṣe ẹ̀yin lẹ máa pè mí ṣẹ̀ṣẹ̀ wá máa ṣàlàyé ẹ̀ fún mi. Màá ti rí fún ara mi. Because the more notice náà ní kí n mọ̀ kó possible fáwọn ọmọ ọ̀sìn, àwọn psychological method yẹn ó lè máa wà as dated for the, so àwọn ọmọ ọ̀sìn they are growing so fast. Ṣé ìyẹn lẹ ṣe wá ń wọ bùbá àti ṣòkòtò fún? Ẹ ti dàgbàdà sí lọ́rùn. Ẹ kó bàtà sí lẹ́sẹ̀. Fìlà lẹ ń délé lórí sìn. Bí lórí wípé ọmọ ní energy. Excuse me, what are you saying? Anything, ma'am. Just trying to explain that I think he needs more attention. Don't I give you attention? You do. Ṣé mi tó bá kó school ṣe lè lò bọ̀ ni? Tí bó ṣe wà yẹn gbogbo ń wọ̀kẹ́ tó bá wà nínú yàrá, from time to time I make sure that I pay or at least 150% attention ní mo fún bó ṣe wà yẹn. Mélòó ni wọ́n lọ́wọ́ mi? Nìkan fi náà ni. Ipe mo ń tọmọ bí ara àtijọ́. No, mi sọ bẹ́ẹ̀ mà. No, ẹ wò pé mo ti dàgbà mi o. Tó kó bẹ ṣe sọ yẹn pé a lè mọ style àwọn ọmọdé yìí. No, map of Nigeria tẹ̀yìn ya yẹn principal. Ó ti ń dàbí insult lọ́dọ̀ ti tèmi. Because ọmọ America mélòó ló wà ní school yín? I mean, this boy came from America. I mean, ó yẹ kẹ́ lè mọ̀ pé ìwà wọn ṣe díẹ̀díẹ̀ yàtọ̀. Ẹ mọ̀ wọ́n mọ̀ dàbí àwọn ọmọ normal children. So nǹkan tó fà á nìyẹn, by the time he speaks, by the time he's doing things, he's looking as if ó ṣe kìíní, but he's a good boy. Ọmọ yóò di ẹjọ́ please drop chalk tẹ fi ṣe map of Nigeria yẹn, please ẹjọ́. I'm sorry, ma. So ìyẹn náà pẹ̀lú nǹkan tó ń jẹ́ kẹ́ máa rò pé bóyá ó wà hyper. There's nothing wrong with my boy. And he's not ẹjọ́ for the record, principal ọmọ yóò wà addicted, so that ẹ kàn mú yẹn kó memory. Okay, ma. Any nice day, ma. Ẹ ṣe àtẹ̀yìn náà. Yes, ma. Sori o bọ́ sí mi báyìí. Sori tí mo bá fọ ẹ ní etí, orí ẹ̀yìn ó máa restore padà sí default ni. Ṣé torí pé mo ń ṣe kíní lójú principal? This is the last place I thought I would ever see you. Ẹ pẹ̀lẹ́. Ọmọ mi ni Bukayo kí wọn. She's so respectful.
How are you? I'm fine. This is so pretty. That's my son. Jason. Morani. Yeah, already. Wow, that's... Well, it's all right. I want to feel my lolly. You do. All right. All right. Yeah. So it's nice to meet you again. My pleasure. And I must see you have a lovely smile. Bye, darling. All right. So later, eh? I'll be sleeping. See? Idiot. You can show him. Torí pé teacher, ṣé torí pé mo pọ́n mo ṣe àmú kíní kan fún kòtò bá máa fi ẹ́ gbá bọ́ọ̀lù dànù títí tá máa fi débi tá lọ. You idiot. Nǹkan tí kò yé ọ̀ka báyìí ó ní wípé kí ni ọmọ ẹ rò pé òun jẹ́ gangan. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe. Ó ti ń ṣe láṣejù. Ok, máa bá sọ̀rọ̀. Bá sọ̀rọ̀. Yes. Ṣé rí gbogbo ẹ̀gbọ́n ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ kú àti oríṣiríṣi nǹkan ẹ̀ ló jẹ́ kí gbogbo ẹ̀ wá ṣe wúrù tó yẹ pé anything tó bá kàn ti rí báyìí ló ń de yín mọ́. Àti èmi ọ̀ka náà. Ọmọdé ló ń ṣe ẹ̀. Jẹ́ kí n la kinní kan yé ẹ. Bí àwọn òbí bá bá ọmọ wọn sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ gbọ́ ni àbí kí ọ̀gá kó máa bá ọmọọṣẹ́ ẹ̀ sọ̀rọ̀. Wo kí ọ̀ka máa bẹ́ẹ̀ rẹ́rìn-ín bá ṣe rìn kò mìíràn wípé ó dénú ẹ̀ o. Ẹ wo ọ̀ka má bá sọ̀rọ̀. I'll talk to him. Sure? Sure, yes. And if not? Èmi ọ̀ka màá rí wípé ó gbé orí ìyàwó ẹ̀ ó fi ṣe victory present fún ọmọ tí wọ́n bí. Ní tí mo máa ṣe nìyẹn. Ọ̀gbẹ́ni fún mi kọ́kọ́rọ́ mọ́tò yẹn ọ̀ka fẹ́ lo mọ́tò. This was not our agreement, lawyer. Madam, I take care. Take it easy. So, are you saying go work freely? Look, Oma meet do me, Waju. No. Incompetent statement, near. Are you say? I will not be insulted. I get lawyer me. Wow. Really? Okay, I take it easy. I'm able to share. I'm a, you know, lawyer. Rama, yes ma'am. Kí ló ṣẹlẹ̀? Ṣé mọ̀ pé according to the constitution of this country, our employers wọ́n wà responsible for negligence àwọn staff wọn. Kí ló ń sọ? Okay, ẹ ṣe rí nǹkan tí mò ń try àti sọ ni wípé ó dàbí ẹni wípé staff kan ó ti ń abuse patient mi. Nǹkan tó ń sọ nípa ẹ̀yẹn ló ń sọ nípa ẹlòmíì. Madam, how ẹ gbà wọ́n gbọ́ ni. Kí ni mo gbà ẹ́ ṣiṣẹ́ fún? Ṣé bí kò lè fi iṣẹ́ rọ̀ mí lọ́rùn mo ṣe gbà ẹ́ ṣiṣẹ́? Yes. So tó bá wá rọ̀ mí lọ́rùn kí ló ń ṣe pẹ̀lú mi?
ṣe rí madam nǹkan tí mò ń try láti sọ ni pé ṣe rí lady yẹn tá bá jẹ́ kó kúrò níbi kó máa lọ ó máa wà okay ṣe rí mo ti ṣe series of tests fún kò ní any mental issue ó wà mentally fit in fact kò ní any reason láti wà lọ́dọ̀ wa bí. Dr. Wuyi ọdún mélòó ti lò ní bíbá yìí ṣé o mọ̀dí tí mo fi gbẹ̀ ṣiṣẹ́ ìṣá mo ní more than 50 staff tí mò ń sanwó fún. Yes. Owó tí mò ń san fún wọn ló kàn mí owó tí mò ń san fún wọn ló kàn mí so mi ìmọ̀ ìgbà tí mo gbẹ̀ ṣiṣẹ́ sórí ìdí tí mo fi gbẹ̀ ṣiṣẹ́ ni pé o mọṣẹ́ iṣẹ́ àmọ̀jù tó mọ̀ yẹn gangan ló ń yọ ẹ́ níṣẹ́ lónìí mo fi sáàkẹ́ so excuse me good day bóyá tó bá rí iṣẹ́ ń bò mí wọ́n máa fi doctor sorúkọ ẹ̀ excuse me jáde. Borokini. Kí la aago ẹ sọ. Aago ẹwà ṣẹ̀ṣẹ̀ bọ́ àlùna ni. Níbo lo ti ń bọ̀ báyìí gan-an? Àmọ́ lọ sáré yàgbẹ́ ni. Níbo ni wéré? Lẹ́yìn sílẹ̀ ìpẹ́ náà kò bí ní ìsìn. Ògóró àbí kí ló ń rùn lẹ́nu ẹ̀yẹn náà? Ìmọ̀ kan wà láì. O lọ mu ògóró táwọn ẹgbẹ́ yòókù wà nínú oko tó ń ṣiṣẹ́. Èmi à ń ṣiṣẹ́ láàárọ̀ yìí mọ̀kàn lọ yàgbẹ́ ni. You know what? Bí o ṣe ń wẹ̀ ní ìsinsìnyí, mi ì tún fẹ́ fojú kan ẹ̀ níbí mọ́. Ọ̀gá. Just leave my land right now. Ọ̀gá ẹ dákun tí ojú ni tí kí n tó di ojú mi kí n tó là tí n bá pa. 1 2 abọ́sí. Olórí burúkú àwọn olórí burúkú rọ́ndọ̀rọ̀dọ̀ bó ṣe máa ná àdúrú gbogbo owó tó tó yìí gbogbo bí wọ́n ní fẹ́ ṣiṣẹ́ tó bá yá wá ní pé wọ́n ràn àwọn lọ́wọ́ àwọn òrìṣẹ́. Good afternoon, yes, sir. Yeah, how are you? I'm from the Federal Ministry of Environment. Kí ló ṣẹlẹ̀? What's the problem? An injunction kẹ̀ pé káwa seize iṣẹ́ ń bí. Your guys, I don't think they know what you are doing. Ṣé Yorùbá ni wà bára abo ni wọ́n náà gbogbo náà ti rí. This is an injunction to cease all environment unfriendly activities going on here. I don't think your people know what they are doing because we took permission before we started working here. This is a new order. Well, just take your leave, please. Just go. Go, man. Àwọn ọ̀tá ajé they should cease anádúró tó tó yẹn lórí oko àwọn olóògùn kan wá sọ pé they should cease working unfriendly kí lórí ikú tó wà ń bẹ̀ níjọ jèrè ó tiẹ̀ ní ọmọ tíbí yẹn wà jàre. So you need business license, equal license, local health certification, building permit, parking permit to satisfy your requirements. Bẹ́ẹ̀ni sir. Pé Mr. Collins go through gbogbo wàhálà tí kí ló túmọ̀ sí. Thank you very much, Your Lordship. Ṣé lóòótọ́ ni pé ní nǹkan bíi ọdún mẹ́rin sẹ́yìn àwọn EFCC investigate yín fún money laundering and all shades of racketeering? Objection, my lord. I mean, very only relevance case. Objection sustained. Please be guided, no wandering. Yes, Your Lordship. That'll be all for now. Kí ni relationship tẹ́ ní pẹ̀lú Mr. Collins? Answer my question! Relationship? He's just one of my clients. So kò sí relationship kan tó lọ dandan kan. Really? Ṣé òótọ́ ni pé àbúrò yín àti Mr. Collins wọ́n fẹ́ra rí? Àtìgbà tí mo ti bá Mr. Collins pàdé ni mo ti mọ̀ ẹ́ pé èèyàn dáadáa ni wọ́n ṣe. In fact, he brought other documents we didn't ask. Ṣé bẹ́ẹ̀ ni? Ó wà obvious pé wọ́n fẹ́ ṣe club yìí bó ṣe yẹ kó ṣe rí. Ẹ̀mẹ́lò ni ẹ ti lọ supervise ibẹ̀.
Usually, we go around 2 weeks. Every 2 weeks. My lord, I have a few questions for Mr. Chairman. Ó tiẹ̀ kù díẹ̀ kí go the marriage. Objection, my lord. Ìbéèrè yẹn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹjọ́ tó wà nílẹ̀ yìí náà. Objection overruled. Ìbéèrè yẹn wà relevant sí case tó wà nílẹ̀. Ìbéèrè tán bá bí yín ní kẹ́ ẹ dáhùn. Òtítọ́ ni wọ́n ti fẹ́ra rí. Báwo lẹ ṣe lè convince ilé ẹjọ́ yìí pé kì í ṣe relationship tó wà láàárín ẹ̀yin méjèèjì? Mi ò yẹ kẹ́ ẹ fi kọbi ara sí gbogbo ìwà ó kù díẹ̀ káàtó lára ọ̀gbẹ́ni Collins. Answer me! That'll be all, my lord. So funny. This is funny indeed. Here we have a chronically corrupt man assuring us that the boss of an illegal nightclub is a good man. Yeah, repe babanla fallacy nìyẹn. Fallacy of the highest order. Ẹ̀yin lẹ mọ̀ tẹ́ ń sọ, èmi ò mọ̀. Ibi tí ẹ ti rí chronically corrupt. Ṣé mọ̀ pé ìwé ìròyìn ò kí ń purọ́? Newspapers don't lie. Ṣé kí n ṣí internet fún yín kẹ́ ẹ rí gbogbo àwọn underruns ní gbogbo. Objection, my lord. Objection sustained. That'll be all, my lord. Bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Wá kọ́ ẹ̀kọ́ nípa bí a ṣe ń lo ìmọ̀ ìgbàlódé tòde òní nípa bí a ṣe ń gbé sinimá jáde lóríṣiríṣi lọ́nà ìgbàlódé tòde òní. Ọ̀nà tí a lè gbà sọdúngbó àti bí a ṣe lè sọ ọ́ di ọrọ̀ ajé pẹ̀lú ẹ̀kọ́ nípa eré orí ìtàgé. Àdánilẹ́kọ̀ọ́ fún oṣù 3, oṣù 6 àti ọdún kan fún diplomat. Lo àǹfààní yìí lónìí láti pàdé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí a ní ní ilé-iṣẹ́ wa àti àyíká tó kójú òṣùwọ̀n. Ẹ kàn sí www.refacademy.org. Láti mọ̀ nípa wa síwájú sí i, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106685100. Rare Edge Film and Art Academy. Fi ẹ̀bùn rẹ hàn lónìí kí o sì mú àlá rẹ ṣẹ. Borokini. So, kí ni àwọn inferences yìí nígbà tí ẹ lọ supervise Cliffhangers Club? The best in town. Àwọn òṣìṣẹ́ wọn wà létòlétò. Wọ́n wọ uniform dáradára. Àwọn security wọn gan wọ́n wọṣọ dáradára. Wọ́n dẹ̀ wà ní ẹnu ọ̀nà láti lè máa ṣe àyẹ̀wò fún gbogbo àwọn èèyàn tó bá fẹ́ wọlé. Yálà tán fẹ́ gbóògùn olóró wọlé. So ó jẹ́ ìyàlẹ́nu fún mi nígbà tí I was so surprised. So mo fẹ́ béèrè question kan náà, mo fẹ́ mọ̀ bí ẹ ṣe feel. Ṣé ẹ feel pé Mr. Collins lè máa sanction sales of drugs? Iṣẹ́ àwọn aláìníṣẹ́ nìyẹn. Bó ti wà yẹn irú àwọn bíi drug dealer, kidnappers, àwọn yahoo guys, ṣé mọ̀ wọ́n wá gbogbo ọ̀nà tó náà fẹ́ fi sókó báyọ̀ wọ́n fẹ́ fi rí owó ṣùgbọ́n àwọn fẹ́ dọ́gbọ́n bà business ẹlẹ́ni jẹ́ ni. Thank you. That will be all, my lord. Èèyàn gidi gan ni Mr. Collins, but ó ṣàjẹyà lẹ́nu fún mi gidi gan. Because tó bá fẹ́ ta a send WhatsApp message sí àbí or a wá síwájú ọ́fíìsì yẹn a wá sí ṣọ́ọ̀pù ẹ̀. Ohun tí mo mọ̀ ni mò ń sọ. Absolute nonsense. My lord. Ẹ ṣé olúwa mi. Drug peddlers were caught in these clubs tó ń sọ yìí ní Evolution Club and Fireside Club ní last month. Ǹjẹ́ àwọn club yẹn ní license? Tó bá ti lè gbé
document wọn tí wọ́n ní pé láti lè sign yẹn. ǹjẹ́ ẹ lè vouch fún àwọn chairman's club yẹn bíi ti Mr. Collins? How do I supposed to know? How are you supposed to know? But kí wá ní ìwúlò supervision yín gbà yẹn? Bẹ́ẹ̀ ilẹ̀ supervise wọn, so yẹ kẹ́ ẹ mọ̀ tó bá ń ṣẹlẹ̀ ń bẹ̀. How am I supposed to know that? But ẹ mọ̀ ti Mr. Collins, a random man. Ẹ mọ̀ tí wọ́n, ẹ mọ̀ tàwọn tó kù. Ǹjẹ́ yẹn mọ àwọn oríṣiríṣi àwọn club tó wà níbẹ̀? Àbí àwọn èèyàn tó wà níbẹ̀ gan? Àbí àwọn ẹmọye àwọn èèyàn tó jẹ́ security tó ń wà nínú club gan? Èèyàn mélòó ni mo fẹ́ control náà? Èèyàn mélòó ni mo fẹ́ mójútó? Ẹ fọkàn balẹ̀, ìjà kọ́, ìbéèrè tí mo bá béèrè lọ́wọ́ yín, kò ní kẹ́ ẹ dáhùn. That will be all for now, my lord. Thank God. Bukayo. Àtàárọ̀ ni mo ti ń pè ẹ́. Kí ló fẹ́? Look, mo mọ̀ pé ò ń bínú sí mi. I know I deserve every of this treatment, but I am so sorry. And mi ò mọ̀ nǹkan tó deep on me, it just happened. Why? I know what I did wasn't sensible, but please, I am very sorry. Okay. Má jẹ́ ká play game here now. Don't let us play this game. Game wo nìyẹn? The one word answer game. It will be so difficult for me to know if you forgive me or not. You have no right to demand for forgiveness. I know. But I am sorry still. You were jealous. See, it's just that I don't know. Mi ò mọ̀ nǹkan tó wọnú mi, just. Àbó tún fẹ́ deny? No, kì í ṣe pé. All right, fine. Maybe I was jealous. Are you still hurt? Yes. See, Jason, these feelings are normal. Yeah. Okay. So, are you trying to say, gbogbo nǹkan tí mo ṣe yẹn right? Tí ẹ ní sùúrù kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ ná. Okay. Good. See, if you like someone, wàá sọ̀rọ̀ síta ni. You don't expect the person to automatically know how you feel without you talking. All right. Okay. So, okay. Let me just put this out there. Bukayo, I have feelings for you. I have mad feelings for you. I like you so much. Okay, so, Jason, I have a lot on my plate right now. And now is not the time for relationship. Yeah, so, you know it won't be fair on you. Fine. Busayo, I can handle it. Only handle it. Well, I can handle it. So please, Maboshimashi. Okay, it's fine. Don't worry about me. I am okay with being friends. Are you sure? Yeah, sure. I am after anything that makes you happy. So, if being friends makes you happy, fine. No problems with that. Alright. Oshogun. Odabo. Alright. Oshogun. I'll talk to you later.
má wo pé ó máa tó yín ìyànjú ẹsẹ̀ ṣe pé mi ò bá yín sọ̀rọ̀. Yeah, what's going on here? ẹ wo ẹ ń tẹ́ ẹ wá ló dé yìí ẹ wo gbogbo tẹ́ ẹ ń lọ gangan lẹ dé ó lè jàgùdà tẹ́ ẹ wá rè. Dérọ́lá. Dérọ́lá kí ni má Dérọ́lá mi jàre má tẹ̀ tíra láti porúkọ mi ìgbà tí mo bẹ́ẹ̀ sọ lórí gàdàgàdà tẹ̀ ń ṣe lórí ilẹ̀ yẹn pé kò dáa kó jáwọ́ jọ dá mi lóhùn gbà yẹn. ẹ wàhálà ìwádìí lẹ̀ ń fi wàhálà ìwádìí lẹ̀ wọ́n wá Dérọ́lá yẹn kan tí o sọ má pe orúkọ mi o ó ní ẹ mú o. Are you out of your senses? ṣé o mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ṣá? Yes, ara abo lẹ́yìn ta ni. Mr. Adefioye, ministry gbọ́ àwọn report kọ̀ọ̀kan pé illegal mining of gold and other materials ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ yẹn. Irọ́ ni ministry yín gbọ́jàre rádaràda nìyẹn kí ni túmọ̀ illegal. irọ́ wo náà kọ́ ọ̀pẹ́rẹ́ kankan gbogbo mọ́tò tẹ máa ń rù wọlé tẹ fi ń kó góòdù jáde nílùú wa lálẹ́ ńkọ́ yẹn ò sí lára ẹ̀. Dérọ́lá. Dérọ́lá ìbò. You better mind your speech ibi tó ti rí gold yẹn wàá sọ fún mi later. ẹ wo bó ṣe máa ń pariwo mọ́ mi ni ọ̀rọ̀ ẹ ó ti mọ́ mi lára bí kó wá máa lù mí bí ẹni lu aṣọ òfì lókù báyìí. Ibi tó bá ti rí gold yẹn wàá sọ fún mi tẹnu ẹ rí bobobo yẹn. Can you imagine? Disgust me. Tala máa gbàgbọ́ báyìí. Wo ẹ̀yin máa padà wá rí àwọn ọ̀gá yẹn a máa ṣe mí títa fẹ́ ṣe. ẹ̀rí àbẹ̀tẹ́lẹ̀ iná lọ́rùn bó bribing and corruption yìí ó ti wà ní ẹ̀jẹ̀ ó lè jàgùdà fàyàwọ́. Dérọ́lá. That is who you are. Do you realize you are talking to me? I know. Afọlábí. Kò fọ́n kankan tó No, this is not the wife I'm married. Ìwọ tí mo ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ẹni tó ń mú lọ sí sọ́gbà ìwọ̀n yẹn kan tí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ kan gbàgbé ẹ̀ síbẹ̀ tí mo kàn wú ẹ̀. Really? Really, yes, really. God, I can't believe what I'm hearing. I'm not supposed to be here. Ẹ má jẹ́ kó pẹ́ tètè ó máa sá kúrò olùmọ̀mọ́ ó máa lọ tètè mú. Máa rí ọ̀gá yín ní ọ́fíìsì. Àwa kì í sọ ọlọ́pàá iṣẹ́ tán ra wa lọ́wọ́ à ń ṣe tó bá yá a máa padà. Kò sí problem máa wá hold meeting pẹ̀lú àwọn ọ̀gá yín ní ọ́fíìsì. Ẹ̀rí jàgùdà bó ṣe máa sá lọ ló ń wá o ẹ tètè wá mú o ẹ tètè wá mú o ọkọ mi ní but wákàtí ọ̀wẹ̀ mo ti yànda ẹ̀ fún pólíìsì ẹ má gbé lọ. Hello, Daddy. Hello, báwo ni? Mo wà okay. Mo ṣẹ̀ṣẹ̀ ṣetán ní court ni. Oh, good, that's good. Yọ ṣé mo lè rí ẹ? Ṣé kò sí? It's something we have to discuss face to face, you know. Ṣé kìí ṣe nítorí case tí mo handle lọ́wọ́ lẹ ṣe fẹ́ rí mi? Don't bother me, you what? Ọ̀rọ̀ yẹn ṣe wá lè tó bẹ́yẹn. Tí má ní ó yà mí lẹ́nu irọ́ mo pa ọ́ lẹ́ni tá àjọ níjà kankan ó tójú sú mi o. Àbí wọ́n ti lóyún ni. Lóyún irú oyún wèrè wo nìyẹn tó bá tiẹ̀ wá lóyún ṣó lóyún sọpọlọ ni. Ó ga o. Báwo lẹ ṣe wá yanjú ọ̀rọ̀ ministry sí báyìí? Ọ̀rọ̀ àwọn yẹn owó ni ọ̀rọ̀ tí wọ́n máa bá wọn sọ̀rọ̀ owó náà lọ fẹ́ kí ló fẹ́ jọrọ owó lọ. Ṣùgbọ́n ọkàn mi sọ pé Débọ́lá ló máa ṣiṣẹ́ yẹn o. Débọ́lá ṣé mọ̀ pé ó dẹ̀ lè jó lóòótọ́ o. Olórí burúkú ni. Olórí burúkú ni. Òun ló máa ṣiṣẹ́ yẹn o. Òun ló máa ṣiṣẹ́ yẹn o. Wo èmi ti ní kí Adélé lè kú lọ́dọ̀ ká Adélé mọ́ fojúlẹ̀ fún ọmọ kan lè dànù. Ọ̀rọ̀ Adélé o ṣé Adélé gan wá gbádùn mú ṣó nǹkan gbádùn ni sọ̀rọ̀ èèyàn gidi jàre. Irọ́ ẹ má rò bẹ́yẹn o má rò bẹ́yẹn sórí gbogbo tó ṣẹlẹ̀
èmi gbogbo yẹn ló mọ̀ pé Adélé máa ń gbọ́dọ̀ sí mi lẹ́nu torí pé òun náà mọ̀ pé òun rí mi lò so ìyókù fi lé mi lọ́wọ́ rọ́ àfi ọ̀rọ̀ àtàdélé yẹn fi lè fún mi ó kéré sí ní tèmi lè parí gbogbo rárára tó kàn ṣe yẹn gbogbo máa bá tí bá ti bá sọ̀rọ̀ ó rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó change. kò burú màá ṣe bẹ́ẹ̀ ṣe sọ. so kọ́lọ́n nínú wọn màá ṣe bẹ́ẹ̀ ṣe sọ. ọlọ́mọ dàrin yín rú o inú ti mi lè dùn sí káàrin yín dàrú o. kò burú bàbá mo rí iná mo yà fẹ́ dé. mi náà wọlé lọ sùn. kò burú mi náà wọlé lọ sùn. ó dàárọ̀ o oorun rẹ̀ lásán o. àmín. ó ga o Adélé. Move. Kí ló ṣẹlẹ̀ náà? Move. Mr. Man, calm down. Kí lẹ fẹ́ lọ́dọ̀ mi gan? Kí ló ṣẹlẹ̀ gan? Just move. Kí ló ṣẹlẹ̀? What have I done? What is it? You are under arrest, Mr. Man. For what now? Kí ló ṣẹlẹ̀? Abade station, ẹ máa mọ nǹkan tó ṣẹlẹ̀. Irú èdè wo ni pé tí Abade station mi? You are just telling me I'm under arrest. Mr. Man, respect yourself. Move. Ẹ ṣe kí ni? Mr. Man, move. Borokini. So sir, that's nǹkan tí ṣé nǹkan tó fẹ́ sọ fún mi nìyẹn. Bẹ́ẹ̀ ni sir, ṣé mo pé ẹ̀yin lè advice pé tí bá ti wà ṣọ́ ẹ̀ pé nípa case ẹ̀ kí n má jẹ́ kó lọ fún trial. So case ẹ̀ ti lọ trial sir. Be a lawyer and defend your client. Mi ò mọ bí mo ṣe máa ṣe náà ni. Jemba, o ò lọ law school ni. Sir, ọ̀rọ̀ case ó ju just going to law school náà. Okay, let me tell you what you will do. Yes, sir. Walk into that courtroom. Yes, sir. Present evidence to your defendant and you need to destroy. Then you win the case. That's all. Just like that? Okay, can you make a monologue for me? No. I see you. Sir. But sir, ṣé mo pé àjọjẹ ní ìkọ̀kọ̀